ìsìn bó ṣe le tó ó dà pé mo fẹ́ kú. ẹ máa wo Kónkó lórí Àwo TV. ìlú dá báyìí sí. ìlú ò dá báyìí o. ìlú ò dá báyìí. ìlú ò dá o. ìlú ò dá báyìí tẹ̀mí. tí bá sọ pé ṣé nǹkan jẹ mọ́ ni àbí kò ṣaṣọ mọ́ àbí ẹ̀rí iṣẹ́ gbàmọ́ ní iṣẹ́ télọ̀ tẹ́lẹ̀ ń ṣe. ìfòdògbò iṣẹ́ pọ̀ sí. iṣẹ́ ń pọ̀ sí ẹgbẹ́ wa ló ṣẹlẹ̀ ṣé ní òdùbí iṣẹ́ ṣe ń pọ̀ sí ni. bí iṣẹ́ ṣe ń pọ̀ sí tí owó yẹn high. gbọ̀ngbọ̀n owó yẹn bá ṣe wọlé. ok. tó ń wọlé pé ok for example bí 2 years ago mo máa ń ṣe bùbá bí àwọn aṣọ lórí 30,000 ẹ wò mí lọ school bọ́ mo mọ nǹkan tí mò ń sọ 30,000 kí ni mo fẹ́ fi rà mi ò gbàdúrà àwọn òṣìṣẹ́ ìjọba kan gbéṣẹ́ wá fún mi àfẹn tó bá wà ní high level tó ń rí owó jíkó lè wá sọ́dọ̀ mo ń bẹ lọ́hùn pé ẹ̀yin ẹni sùúrù ẹ̀yin lẹ́bi ìrọ̀rọ̀ lọ́mọ ẹ̀ kí n sọ̀rọ̀ délẹ̀ ẹ má kọ̀rọ̀ sí mi lẹ́nu ṣẹ́rẹ́ tó ń ṣiṣẹ́ ọwọ́ mo fẹ́ wò pó bẹ́tà oníṣẹ́ ọwọ́ ẹ náà ó kàn máa wò pé òun náà mọ màtíríà tó ń rà ló ṣe máa lè consider mi láti gbéṣẹ́ fún mi bí wẹ́dà kò bá aṣọ tó fẹ́ wọ̀ á fún mi ó ti mọ nǹkan tó ń fèsì wọ́n lọ́ fi tàríf sórí nepa orí owó náà à ń san ibi tẹ́mi ti ń ṣe ń sìn a lè níná fọ́ọ̀sẹ̀ kan tó bá máa wá tàn á wá ná fún wa níná yẹn wọ́n tàn fún 1 hour mo spend epo everyday 8,000. epo tẹ́ ẹ̀ rà. epo tí mo rà everyday. èrò àlẹ́ ìrọ̀lẹ́ àpálẹ̀dẹ̀. kí n jẹun ni mo wà after buy kò kí ṣe pé mo fẹ́ save owó mi ò rí láti save owó ṣẹ́rí nǹkan tí mo fẹ́ jẹ òní ìgbà mi mo máa ń yáwó. ẹ má bínú so ní ìsìn ó wà rà pé àwọn èèyàn lè kọ́ tó fẹ́ jẹ mọ́ kọ́ tó fẹ́ jẹ lọ́nà lé báyìí. olóòtú nǹkan tá a fẹ́ jẹ la wà after báyìí. so ìkọ́ni àwọn fẹ́ jẹ kò jọ lógún mọ́ báyìí. kò jẹ lógún mọ́ ibùdó gan mo ń blame ara mi pé mo fọmọ mi sí school. máa tún lọ wò ó pé kó wà nílé ìgbà tí mo bímọ obìnrin tó wà ní school tó ń béèrè owó lọ́mi tí mi lè fún. ẹ máa wo Kónkó lórí Àwo TV. bàbá ò tí ì jẹun ṣé òun ni máa send owó sọmọ ní iléèwé ni. ohun school tọmọ mi wà gan mi ìfẹ́ máa dárúkọ wọ́n ń béèrè owó ni. èlò ẹ̀ sọ per session. mo ṣe ó ṣe wọlé ni. èlò ni per session. owó tí mo ná per session nígbà tó ní máa wọlé pé nǹkan bẹ́ẹ̀. ṣé state ni àbí federal. State ni but at the same time nǹkan tí bóyá jẹ́ state yẹn owó yẹn pọ̀. èlò ló ń sọ. wọ́n ní wọ́n bóyá bí máa pè ẹ wọ pé owó tẹ̀ ń bá ti ná mi kì í fọkàn sí because bí bànújẹ́ ló jẹ́ fún mi. ọlọ́run jẹ́ ká náwó bànújẹ́. ọlọ́run jẹ́ náwó bànújẹ́ tọ́mọ yẹn bá ṣe tọ́gbọ̀n ṣé mo ti ríṣẹ́ tó fẹ́ ṣe ni. àdúgbò wọn tó máa ń charge lọ́dọ̀ mi. so mo mọ̀ pé ó wọlé yẹn ó ṣe wọlé ni ó ṣe máa parí kìíní second semester ló wà báyìí owó tí mo mọ̀ tí mo ná ó ti lé ní $1 million. ó tún pè mí lé ní àná ṣáájú ló pè mí pé wọ́n ní assignment kan fẹ́ fọ́ wọn wọ́n lọ sí library kan ní Lagos State látògùn ìwé nǹkan bẹ́ẹ̀ mo ní òkè ó ṣàlàyé gbogbo ẹ̀ náà á ṣàjẹun èmi náà mọ̀ mo ní máa send 15 ó ní kí n send 20 15 mo rí sẹ́ǹsì o ṣé wàá rí lórí oúnjẹ yẹn tẹ́ wàá ń béèrè fún yẹn kájọ làwọn after o ẹja ṣáwá tí mi kì í jẹ mo ṣe ẹ ṣì ní ìrètí ọ ìgbàgbọ́. lọ́wọ́lọ́wọ́ ní ìsìn bó ṣe le tó ó dà pé mo fẹ́ kú. kí ló dé. kó ló dé mo wà òkè lójú ara mi tó wáyé pé mi fẹ́ tọ́mọ mi fẹ́ fún yàn lóúnjẹ mi fẹ́ ní fámìlì mo wà òkè fún ara mi pẹ̀lú nǹkan tí mo ní pẹ̀lú nǹkan tí mo ní bọ́ alcohol mo tọ́mọ mo bímọ 2 3 4 mi lè rán lọ sí school. èlò ni ẹ máa èlò ní kàn mí náà ẹ mọ̀ pé ní ìsìn tí Nàìjíríà ti dà ní ìsìn àpò yín ló dìtàmì nǹkan tí ẹ fẹ́ ṣe ní ìsìn so ṣé ní kàn mí yẹn ó ṣe mítọ̀ pẹ̀lú oúnjẹ láti bọ́ àwọn ọmọ nílé. olóòtú ọgbọ́n ọ̀rọ̀ tẹ́ ń béèrè lọ́wọ́ mi tẹ́ bá ní kí n máa sọ̀rọ̀ ó má dàbí pé nǹkan kan ṣe mí ni mi lè dá yín lóhùn tí n bá ṣe dá yín lóhùn kẹ́ ṣe dá mi lóhùn. ṣé ojoojúmọ́ lẹ máa pawó wọlé. mo máa ń yáwó jáde ni tí n bá pawó wọlé wípé a fẹ́ jẹun nílé tá bá jẹun mo máa ń yáwó láàárọ̀ pé ok ẹ jọ mo fẹ́ jáde. kí ló ń gbé owó iṣẹ́ tẹ̀ ń ṣe lọ. kò síbò tó ń gbé lọ àwọn màtíríà tá a máa ń rà ni for example owó sí iṣẹ́ amúnidára ni mí.
ó ti wọ́n lọ sókè. Owó tí mo rà ní 150 naira wọ́n sọ di 900. A máa ń pè kíní kan ní state, a máa ń fi sí abẹ́ aṣọ tá a bá fẹ́ ṣe bóyá embroidery tí ẹ ṣe, à ń rà ní 150 120 ó di 1000. láti 120 ó di 1000. ó di 1000. so ìgbà wo ló di 1000 ṣẹ̀ṣẹ̀ dì ní. gbogbo nǹkan tá à ń sọ yìí bí akínní last year November. so every day ní kíní ẹ̀ ń gbówó lórí ló ń gbówó lórí. ibùdó kò kí n bá báyọ̀ sọ̀rọ̀ pé wàláhì tàláhì ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kò tó ń dé mi nínú nìyẹn tó jẹ́ pé mo lè ṣe é léṣe because tẹ́ ẹ̀ bá rí owó jíkó tó yẹ pé ṣọ́wọ́lẹ̀ ṣe tàbí kankan ẹ̀ lè sọ náà ìmọ̀tara nìkan ló ń bá yín nǹkan tó ń ṣe ẹ sọ true nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà máa sọ̀rọ̀ lórí kankan àwọn oúnjẹ tá à ń jẹ. ẹ mọ̀ pé báyìí ni. ìyàwó mi ìjọ kan nígbà tá a fẹ́ mú àwẹ̀ mo lọ sí ọjà mo free ìjọ yẹn wọ́n ló fẹ́ lọ sọ́jà láti lọ oúnjẹ kíní kan wọ́n tó má bínú jàre mú bọ̀ màá gbé kọ́ọ̀tì ẹ̀ so mo wá tẹ̀lé lọ sí Láfẹ́nwá wọ́n ń pè bí kan lólómọ̀ rẹ̀ mo wá tẹ̀lé afẹ́rata àwa dúró ó lè máa pín ata ni ìgbà tí mo rí nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàhálà ti wà ó àwọn tó wà tó ń ṣa ata tó ti rà nílẹ̀lẹ̀ tó ti bàjẹ́ tó fẹ́ síbẹ̀ mi ò lè jẹ́ bẹ́ẹ̀ gan kòkòrò. ṣé àwọn olóhùn ṣata ẹ ṣe. àwọn tó fẹ́ síbẹ̀ tó fẹ́ jẹun ṣẹ́yìn ò sí ìlú ni. ẹ á wà ní ìlú ẹ wọ pé kò yẹ pàṣẹ ní àpò ìkan ó dà ká má sọ ìdàkejì ẹ. nǹkan ò dà. nǹkan dà ká má sọ ìdàkejì ẹ. nǹkan dà ká má sọ ìdàkejì ẹ because ẹnu wa àṣẹ wà lẹ́nu wa. mo ti gbọ́. ẹ la fi kọ́ mí. nǹkan dà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. ok because ẹ èmi ìbákan bẹ́ẹ̀ because mo understand mi ní sọ̀rọ̀ tẹ́bá ní kí n sọ̀rọ̀ kó máa ṣẹlẹ̀. ó ti yé yín so nǹkan tó ń dùn yín lọ́kàn nǹkan tó ń sọ jáde ní ọkàn so wípé. ráyè ok ẹ wo àwọn oníṣòṣù náà àwọn náà wọ́n tó ń fèsì ọ̀ṣẹ̀. ṣẹ́ẹ̀rù oníṣòṣù yẹn ẹ má máa sọ pé everybody ara ń fèsì ẹ̀ ṣẹ́ẹ̀rù oníṣòṣù àwọn business náà ẹ máa ń fèsì ẹ̀ ìkan ti lọ sókè ó ti wálẹ̀ so kò yẹ kíkan yín sí dáadáa fún àwọn èèyàn mọ́ so everybody ara ń fèsì ẹ̀ ó yẹ pé bí a ṣe ń fèsì ẹ̀ ó yàtọ̀ síra wọn ni so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn so ẹ tó fèsì ẹ̀ so ẹ̀yin lè sẹ́ ní ẹ̀wù tí wọ́n eléyìí tí wọ́n tọ̀hún tí wọ́n ó ti ìjọba náà ló sì fa nǹkan tó ṣẹlẹ̀ yìí so ẹ fẹ́ nǹkan tó ń bínú pé òkè ó yá o kí bóyá kó jẹ ìṣàánú mẹ̀kúnnù ó lè ló ń gbéṣẹ́ fún yín nìsín ṣé àwọn ìyá yín náà sọ fún ẹ oníṣòwò mélòó láti gbà oníṣòwò mélòó kàn wá bá yín tó ní kó òun fẹ́ ṣiṣẹ́ 100,000. àwọn oníṣòwò yẹn pé oníṣòwò láti gbéṣẹ́ fún yàn gan ó fẹ́ bẹ́tà díẹ̀ ju àwọn oníṣẹ́ ìjọba oníṣòwò láàrin díẹ̀díẹ̀ ṣé bí a ṣe máa bill oníṣòwò tó jẹ́ àwọn ara wa ṣé àbúwá náà tí mo bó ṣe ń lọ nǹkan díẹ̀ la lè béèrè lọ́wọ́ wọn ṣẹ́rẹ́ wọn oníṣẹ́ ìjọba tẹ́ béèrè fún ẹ̀ zero ni o àbí tó bá wà ń bi owó